Wọ́n mọ̀ tẹ́lẹ̀ mi. Ọkọ̀ kúmọ́ lọ. Ṣùgbọ́n tó lọ Mísírà ní ẹjọ́kọ́ jẹ́ yìí. Nájòkó jẹ́ yìí. Ǹjẹ́ tẹ́lẹ̀ mi kàn gba tó kàn wọlé yìí àwọn yunifásitì báyìí. Ó ní gbogbo yín kéwà sílẹ̀ ké. Sàtífíkẹ́ẹ̀tì lẹ wá lọ ibi tí kéwà lẹ̀ ń bù. Páálí ni. Páálí náà fi san sálárì ni kì í sọpọlọ. Páálí tẹ́lẹ̀ omi ni kò mọ tó wà nú ẹ̀. Tó wọ kíláàsì ni. Gbàtẹ́lẹ̀ fi qualification pa á. Àfáà tó kọ lálàrí kí ni qualification rẹ̀. Ẹ láti máa wí nǹkan. Ẹ sì lẹ́ẹ̀ ní kè. Bẹ́ẹ̀ bá kẹ́ ẹ fèlì ayé àtọ̀run. Ṣùgbọ́n dókítà ní ẹjọ́kọ́ yìí. Orí wọ́n sì fa po wọn ní òsè yẹn. Ẹ máa rẹ́ lómi máa ṣe rádaràdá káàkiri àdúgbò. Àṣekákọ́ múra lọ́mọ yálà kọ́kọ́ náà. Kéwú tí wọ́n ń gun ayé náà ní ìsìn bọ́lá màtá parí ayé sí. Kò sẹ́ni tí mi bá ṣe láyé bẹ́ẹ̀ ṣe ń wò mí. Olórí bú nìkan ni bá ṣe. Kí ló kàn mí pẹ̀lú pé máa bọ̀ ṣe ẹ̀ ń máa bọ̀ ọjà ṣe fẹ́ jà yìí. Nígbà tá a bá ní àké oníbì kan náà sáà ní káàbà méjì. Àdàbí yóò ta tiẹ̀ lọ́tọ̀ mọ̀rẹ̀ká tí ó ta tiẹ̀ ní mọ́kà. Sọ̀sù múra náà dùn kan fi ta tiẹ̀ kílẹ̀ oṣù. Kí lè àjọ máa ṣe jàmọ́? Àjọ tapọ̀. Tapọ̀ lẹ́ẹ̀kan náà. Ṣé Kùránì wá pé méjì sá? Kò pé méjì. Sálà nábì méjì. Ẹyọ̀kan náà ni. Báwo ni sọ̀lá àsàlátù kan ló gbóná jù? Ìwòlò ànábì ti sẹ́wọ́ sí pé tiẹ̀ ló dáa jù. Gbé tí wọn kọ sèmi ẹ kọ láti fi yìn ànábì ni. Èyí tí ò bá ti bú ẹsìn mi ẹnu yín kò sásàlátù tí ò dáa. Wọ́n sọ ti dákọ̀ Muhammad níbẹ̀. Hálà hùwà. Gbogbo ẹni tí ẹ bá rí tí ẹ ń pa ìwò ìjòkó lẹ́lẹ̀. Kálukú ń polo ni. Àmì ní tàríkà ọ̀gbọ́dọ̀ bẹ́ẹ̀ lómi ìlọ́wọ́ tó bẹ́ẹ̀ lọ. Irọ́ ni kálukú gẹ́gẹ́ bí ọmọ Yíbò ni. Tí ó pe wà láì irin ìwé ìlú dájú ní gbogbo síríìtì. Irọ́ ni ibìkan náà ti rà. Ó fẹnu kún ni. Àáfàá ti fẹnu kún. Fọlọ́nkún mọ́. Ọjà lẹ́ ń ta takéwú mọ́. Takéwú mọ́. Tí wọ́n ń gbọ́ mi yé. Ọkọ̀ ọkùnrin lọ. Sọ́dọ̀ tó bọ́ síbò mi. Àná sùúrù. Gbogbo àfáà àjọ ni àwọn oúnjẹ fáfẹ́ ẹgbẹ́ wọn. Tó de yàsí bá dé a pé ẹ bá ń pa àfáà lé nsàlẹ̀. Wọ́n ní àwa ṣàdúà. Kálukú ó sì rí bí ẹran tó fi ṣe bẹ̀ alẹ́ mú lọlé. Àyè bẹ́ẹ̀ kọ́ ni. Wọ́n tún rápòwé fún wọn. Níjọ́ náà lọ́hùn bó ṣe mọ náà ń já mọ́wọ́ wọn sì lálùbáríkà. Kálukú dá àyàdé lónìí. Iná ò di ọ̀la. Allahu Akbar. Àwọn àfáà àgbà yẹn rán ara wọn ṣe. Wọ́n wà pé lágbájá ńgbà tá a mú lòdì kí ni ó jẹ. Bó ṣe ẹran tá a bá pín yóò jẹ ẹja mú lọ. Yóò sì pín wọn orí bá yóò rí ra ta sí. Àwọn àfáà ti wá dọ̀dájú lónìí. Ẹ̀ tá a jọ kéwú ẹ̀wò ńlẹ̀ẹ́lẹ̀. Ọwá ní dìtẹ̀ rẹ̀ kò jẹ́nu ọlá rẹ̀ ọba àṣubú kò kàn. Allahu Akbar. Ọba àṣubú kò kàn. Gbogbo ẹ̀dá tí ò bá ti rí jẹ́nu ọlá ta mọ́ nà zàwálà ha. Yóò fẹ́ kọ́ láàrin owó ni. Yóò fẹ́ kó wó ni. Mọ̀nàkáì. Ó ti ronú òdì sí ọ̀nà kọ́ parẹ́ lókù. Ìdá kínníkè. Ọ̀ràn tí máa wojú mi. Ìdálámù yakun lil mari. Ìdálámù yakun lil mari. Min dawlatin mri'in. Nasibun wala hazzun tamanna zawalaha. Ọwá ọ̀rípọ̀ síríọ̀sì. Àwọn afún ọ ní màálù lọ ń sun lójú ará àdúgbò. Àwọn ń pè ẹsẹ̀ wọn o. Ẹnu ọ̀bẹ ò ní sálẹ̀. Ọ̀fún ẹ díẹ̀díẹ̀. Ọwá ni wọ́n fẹ́ kọ́ parun. Ọba àlọ́ lọ òde kọ́ mọ̀ wálé mọ́ láyé rẹ̀. Èyí tó ọwọ́ sọ wúlò fún ọ. Ẹ wá láàfọ̀ òní máa jà. Àti ọ̀tí ara wa jù. Ẹ wo àfáà mi tó wá fẹ́ tẹ̀lé kí ládùúgbò. Àfáà kejì ní kò ya lọ́mọ kéwù. Ìjọ tó kọ́ fẹ́ kọ́ ọmọjọ́ àríkò lè rí pọ̀ lérò gbà mẹ́wàá fi kọ́ ọmọjọ́ kó bẹ́ǹtì mẹ́ta níbẹ̀. Ẹ jọ àbí mo ń sọ nǹkan mí ni. Tànà sọ̀rọ̀. Kò sẹ́ni tá a ránṣẹ́ tí ò fẹ́ ká parun.
ṣe ẹ rò pé ò ṣe mí rí ni ìkànnbẹ ládùúgbò wa kò ní sẹ́ méjì tọkọjá àwọn tí ó tọkọjá ọmọ náà. yóò bẹ̀rẹ̀ bóyá bíi 2:30 lóru èmi ní òfìsè tọ́pìkì ìdágún mẹ́rin àwọn ọ̀dájì ó wà yé mọ́ yá wá sí kàásọ̀ kan wọ́n lẹ́yìn ọmọ àṣejọ wọ́n náà wọ́n mọ bá ṣe àbábá àṣàṣe. iléyá bá dé mo ní bá mágbò kan tó ní rọ̀rọ̀ ẹ̀rọ bá ń fún àti 50,000 mo ti wá sí wíńdò. mo fẹ́ gbọ́ ẹ̀yà àti òtún bàbá wa ìmáàmù àgbà ọlọ́run jẹ́ mi yín ogo mo ní tó. Sase. Idha lam yakun lil mari. Àṣẹ ti ní bodò sẹ́. Láti mọ̀rẹ́ ẹ̀. Jàmá ẹ máa fún yàn jẹ. ẹ máa fún yàn jẹ ẹ fún yàn jẹ. ìwà àfáàtọ̀ bá ń lọ mọ̀lídìí èèyàn kọ́mọ kí o dàbí mẹ́rin lọ́wọ́ ẹja àjọkùn kó lè lérò lójú agbo ọlọ́run ní ọ̀jùlọ lónìí nù bó lọ́mọ tó parí ayé tiẹ̀ sí. Allahu Akbar. n ti ń fa ọ̀tá ní sọ yìí o kálíbà rẹ ẹja àjọ mí síra wa la àná sùúrù nù wọlé alásàlátù òun ò ní tó bá ta ti parí alásàlátù níjọ Sunday o àfáàbà bẹ̀rẹ̀ sí mọ̀lídìí ẹja lọ yẹ sí kò lérò àwọn ọmọ kéwù fìtì ẹkún kó tiẹ̀ rérò. bẹ́ẹ̀ni wọn jẹ mọlẹkẹ òjòkó lórí àga lójú agbo. sàlẹ̀ bọ́ síbò mi o. ọkọ ọkọ wọn lọ. ṣé mò ń sọ̀rọ̀. èyí tó tẹ̀lé kí n tó ráyè wá parí ẹ̀. ẹ gbọ́ gbà tó tún wá bọ́ síbò mi kí n tó ẹ gbọ́ àtàrùfù. ká dára wa mọ̀. ká dára wa mọ̀. ẹ kí mo navigate òun ti ń rí bá mo navigate síbáyìí náà bó lọ wí jèrè. Idha lam yakun lil mari min dawlati mur'in. ṣé o ti rí bodò mọ́ mi tààrà. Nasibun wala. ìfẹ́ àbá ní gbé mi ní fún bá. Allah tamanna zawalaha. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Kí n mọ̀ yín ní ìmọ̀mú àgbà. Ní ìmọ̀mú àgbà. Láàfin níjà. Láàfin níjà. Gbogbo ẹ̀dá tó bá kéwú tó bá ti dépò tá a dé yìí lè pè á nílé mọ́mù. Bẹ́ẹ̀ni. Káwọn náà lè bá a pè ọ́ ní àfa àgbà. Àfa àgbà. Tó bá ti lè pè á tó fipò wa pè á ọba àkéwú kọ́kọ́ màláíkà ń kéwú á tìrìtì ẹ bí ọmọ ni. Bí ọmọ ni. Yes, azahuwa. Ọtí rí bọ́lọ̀ ń ṣe pè wá. Àwa náà ò ní rí tiẹ̀. A ní rí pọ̀ dàgbà. A ní rí. Kó fẹ́ kiri bàbá ní ìsìnkú wa ní ẹ má bínú mo kí ọmọdé. Àwa ni tó. Akí àfáà yìí. Akí àfáà yìí. A yọ fíìsì ẹni. A sì pa náà rẹ̀. Torí power of Anthony àwa la ní. Bẹ́ẹ̀ni. Supreme làwa. Yes, ibi tá a jòkó yìí. Ibi a jòkó yìí. A lè promote, a lè demote. Bẹ́ẹ̀ni. A sì lè punish yẹ. N tí ń jẹ́ ìmáàmù náà nìyẹn. Bẹ́ẹ̀ni. Àṣé ẹni tó bá ga. Tó bá ga. Tó wá tún rí gíga ẹnìkan, wọ́n ó dá ìga padà fún. Wọ́n ó dá padà. Kí ló ní ọlá láti bẹ̀rẹ̀ ní màmú àgbà? Kí ló ní ọlá? Oyè tó lè jẹ́ tó ìkú láyé tiẹ̀. Mo wá ń bọ̀ wá ní akẹ́ àfáà tí ń bọ̀. Akẹ́ àfáà tí ń bọ̀. Ọmọ tí ń jẹ́ àfáà. Akẹ́ gbogbo ẹ̀yìn àfáà tẹ́ fẹ́ ń gbogbo àwọn gbogbo àfáà. Ó kọ̀ wọlé ọ̀fẹ́ pé tọ́fi ní mo kí gbogbo àfáà tí ń bẹ lórí ìjòkó. Àwa ẹ̀sọ́ dárí àfáà mọ́ ọ́fì ìmáàmù sí ni. Kò tó wá ní jẹ́ mọ́mù lásán. Ìmáàmù àgbà. Bẹ́ẹ̀ni. Bó mo ṣe pé. Ìmáàmù àgbà. Bitasdi àgbà. Àgbà. Pé mo ṣe pé. Ìmáàmù àgbà. Gbà. Ohun tí mò ń sọ yìí, kò sẹ́ni tẹ́ ẹ̀ máa pò rẹ̀ fún tí ò ní dá padà fún yìí. Ṣé bẹ́ẹ̀ kọ́ ni?
àwọn àfọ ò mọ kó ara fúnra wọn lónìí. Wọ́n lé ní. Ìjà wa dé. Ìjà dé. Kódà tó bá sọ ọmọdé lọ́nà ń pọ́nlé mọ́kàn ṣàgbá rẹ̀ bọ́ọ̀lù ń pọ́nlé. Bọ́ọ̀lù wọn bá pọ́nlé. Òun náà wà ní àwọn bàbá wa nù. Àwọn bàbá wa nù. Wá kí áyà kí n mọ lọlé. Bismillahirrahmanirrahim. Onífẹ́ ó ti wá. Wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu. Ẹ má fọ́nra yín ká mọ́. Bàbá àkókò tẹ́ kọ̀kọ́ ńgbà tí ń gbọ́ túbà yín tẹ́ ní gbogbo yàyàyà yàyà gbogbo mo kàn gbọ́ túbà yín báyìí gbogbo yàyàyà kí ló dé tẹ́ fẹ́ kú torí ìyà kí ló dé jàmá kò wá sí ìlàhíyà kò sí muhammadiyya mọ́ àfọn tá a torí wọn tá a fọkàn wọn sọ yà èwo ni ó sàgbà muhammadiyya. Sallallahu alayhi wa sallam. Bàbá gbogbo mítì tó bá sì pè wá sí ẹtọwọ́ ìjọba bọ̀ kì í ṣe pé kí wọ́n àrẹ́sì èèyàn wọ́n kọ nǹkan kalẹ̀ ní black and white. Lọ́yà sì kún bí torí kíni ẹ tó fi wá fi lè fẹnu burúkú kanra wọn ní dáwọ́lá tèmi báyìí ni mo fẹ́ kó ṣẹlẹ̀. Ẹ gbọ́ a lè promote a lè demote a lè discipline. Bó ṣe gbọ́dọ̀ wà nù. Ayé ẹnu ẹ mọ̀ pé yẹlẹyẹlẹ o. Wa'tasimu bihablillahi jami'an. Iwájú lọ lọ́kọ̀ yín wà mí lọ. Wa la tafarraqu. Mọ̀jẹ̀ fìtínà ọpọlọ rẹ. Ẹ mọ̀ pé yẹlẹyẹlẹ. Tó tọ́lẹ̀ kí ó níbì kan náà. Àmọ́ ṣé kí ó yàtọ̀. Ṣé bẹ́ẹ̀ ṣe ń wọ Kùránì láti bí ìdè Mẹ́kà tó yàtọ̀. Ṣé Káàbà wa yàtọ̀? Sànàbí wa yàtọ̀. Àwọn tápà ọkọ̀ bá wí náà tó bá legalize ọtí. Ìksì láàfù ẹjọ́ máa bẹ lórí ẹ̀ tó bá fi rí pé tí ò dá wẹ̀sìn. Wadhkuru ni'matallahi alaykum. Dangote ẹ bá ń kí ọ yìí. Ẹ bá ń kí dénúdé ẹ bá délé o. Wadhkuru ni'matallahi alaykum. Ẹ bá ń kí Sokofa o. Idh kuntum a'da'an fa'alafa bayna qulubikum. Bí tí mo fẹ́ sinmi nu. Ọlọ́run ti fi ìmọ̀ ó ti fi alọ́kàn balẹ̀. Management láàní o. Bàbá ẹlòmíì ti bá ń lo ojú àgbẹ̀ ẹ̀rọ pé yẹn ti bàjá láti lé ni. Yóò mọ̀ sí bí Abidjà. Dágbò yìí. Bàbá ẹ̀yin tẹ́ ti ń darí wa tẹ́ ń kó wa jẹ lóde. Ẹ̀yin náà mọ iye ara yín ẹ bá bẹ okù tó wá fẹ́ máa dọ́tẹ̀ lẹ̀. Ẹ̀yin tí wọ́n yin àfáà mi ló kó ba lójú agbo. Àwọn tí wọ́n ṣètò ọ̀rọ̀ ìdùn ní wíwù. Wọ́n lójú agbo yìí. Ẹ̀ tó ṣe pé òun nìkan làáfà táyé mọ̀. Ẹ̀ táyé mọ̀ lónìí wọ́n padà mọ́ lọ́la. Àwọn náà ń fẹnu dá wàhálà lẹ̀. Kó máa yá lọ. فأصبحتم بنعمته إخوانا. Ìgbọ́ràn tí ẹ jọ. حياكم الله. Sọ pé lẹ́yìn mo fẹ́ sùn. Ń ṣàánú yín. Ẹ nítorí kíni. Àáfàá mi èèyàn yìí ni àmọ́ kò lówó. Ẹ mọ̀ torí pé olówó ẹ mọ̀ sọ dẹni ilẹ̀. Sí ọ̀rọ̀ ìdùnnú. Wọ́n yẹ̀yẹ́ ni tí o bá ti bùn ọ́ lówó lóde. Ó fojú ọlá rẹ̀ gbolẹ̀. Ó yà àbí. Sẹ̀wárẹ̀ ń tẹ wá yẹ̀yẹ́ o. Tó bá dòde mí àní ẹgbàá máìkì lọ́wọ́ rẹ̀. Mo ní jí ó sọ̀rọ̀ bí ẹ wà ló 8 yín. Ẹ̀yin náà pọ́nlé mi tẹ́ ti kọ́ pàdé rẹ̀.